nígbà tí mo ní ẹ má ṣe kà fáwọn ọkùnrin mọ́ ẹ believe pé content ni mò ń ṣe Ọlọ́run wọlá pé mi fi ṣe content yóò fi dá mi lẹ́jọ́ gbogbo yẹn wá máa gbọ́ ilé tó wá pé content tún ní Ọlọ́run náà ó tún bí mi nígbà tó rẹ mọ́mì mi ta lọ hospital mo meet lady kan ó for operation bímọ mo máa bá ṣeré gbà tí mo padà súnmọ́ dáadáa mo rí pé gbogbo àwọn siblings ẹ̀ tó máa ń wá gbogbo wọn obìnrin ni wọ́n pátápátá so nígbà tí mo bẹ́ nìkan sọ̀rọ̀ lórí fóònù ó overheard mi later wá padà jọ sọ̀rọ̀ débẹ̀ wá ní àwòrán tí mo bẹ́ nìyẹn sọ kọ́ ló máa ṣàánú àwọn náà ni pé tí mo bá rí ìfẹ́ ìyá àwọn àti bàbá àwọn kódà èèyàn máa fi tọrọ ni ó ní ṣùgbọ́n gbogbo àwọn ń kọ́ márààrún láwọn ó ní gbogbo àwọn márààrún kò sẹ́ni tó lọ́kọ ẹyọ kan ó lóun yìí ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kẹta in fact muslim ni because christian làwọn lòun ṣẹ̀ṣẹ̀ bímọ ilé ìfún ẹ̀ aláàjì ni ó láti àwọn ti lọ́kọ márùn-ún ó ní lásọ àwọn pé bíi 2 months ago ló kó délé àwọn mọ́mí àwọn padà ó ní second to the last born àwọn kò pẹ́ tó ṣe wedding lọ́kọ tiẹ̀ kú òun náà ẹ̀ṣẹ̀ ń wọkọ̀ míì ni ó ní lédè kan àwọn márùn-ún àwọn ò lọ́kọ ẹyọ kan ìyá àwọn ò sì ṣí kiri ojú kan níyà táwọn bí àwọn sí ó lọ wá wò pé wo bọ́lá ń ṣe mọ́ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wá tún fún mi ní story which I don't want to disclose tó mú òun kúrò nílé ọkọ 1 and ọkọ 2 ṣárí àáfàá sọ̀rọ̀ òjò kù àbúrò ẹ̀ wá dé ìyẹn lásìkò wọn wá dé ó ń kí àmọ́ mi ẹ̀ra mà tí mi lẹ́yìn tọ́jú àwọn dáadáa mi Ọlọ́run ni Ọlọ́run àjà kúrò ń bí láyọ̀ àǹtí ẹ̀ náà dé wọ́n di méjì ìyá wọn náà dé wọ́n di mẹ́ta wọ́n bí pé ṣó ti bú só ìkankan ó ní àwọn tiẹ̀ ti ń bú só díẹ̀díẹ̀ bí bàbá ṣe dénú mo fẹ́ kẹ́ dájú àní bí bàbá ṣe dénú bàbá bá wọlé wọn dáàdì ẹ̀ sọ fún mi pé ń bọ̀ ni wọn ni ìwọ náà sọ pé bí ló ń bọ̀ bàbá bá wọlé bàbá na ṣínṣìn síyà ṣínṣìn yẹ òjò oníwàsó lọ o wọn máa ń ta lójú bẹ̀rẹ̀ nítorí ṣínṣìn wàsó ni bàbá fi wá sí Olúndé láti ring road ṣé àárín ò tí ì yé yín last one wọ́n sọ fún pé àdáàdì sọ ìyàwó yín lè fẹ́ fún chinchin tẹ́ fi pamọ́ fún mi lálẹ́ àná irọ́ kí n má fún ìyàwó mi ìwọ ni kí n fún olè ìyá náà mọ̀ sọmọ́dà sọ́nà ìrìn àtọkọ mi òṣòrí ẹ pé ṣá àbí ọ̀rọ̀ rẹ̀ tó tún bọ́kọ mi jowú ni lèmi náà ń bóyin síkín ìwé tí mo ti máa ń sà ìyá bímọ 5 kọ́kọ́ má lè bá àná sẹ́ẹ̀ta lọ bọ́kùnrin wọ́n dé pa nítorí ṣínṣin wàsó ẹ mọ iye mọ́tò tí wọ́n wọ̀ láti ring road wá sólúndé ẹ tó bá jẹ́ àbàdàn máa mọ̀ yẹn o ẹ wò yẹn lọ bẹ́ẹ̀ o ṣé ní tẹ bá yí ọkùnrin jẹ́ ayé ọmọ yín ó bàjẹ́ wàláì tàláì súnmọ́ bíi láì tọkùnrin bá ṣàìdásí yín ẹ fi rọ̀ sára Ọlọ́run kì í ṣàrọ ọmọ ẹ fi rọ̀ sára Ọlọ́run Ọlọ́run ọba lọ́bẹ̀ lẹ́sàn Ọlọ́run ọba rí gbogbo wa ṣé mi ò ní tọkùnrin ti ṣe fún mi ni ìṣe torí ẹ̀ máa ń ṣe pé ìṣe torí ẹ̀ lọ kàn mọ́lẹ̀ a ní ẹ mọ́ ṣèkà fún wọn mọ́ eléyìí tí kò kọ́ńtẹ́ǹtì ọ̀rẹ́ tí ń pọ̀ jù ìtọ́ ṣẹlẹ̀ lórí àwọn ọkùnrin tí ń pọ̀ jù mí ìparọ́ mo ní ẹnìkan tó pé ó dẹ̀ fi ọtí ṣe ọkọ ẹ̀ nítorí kó má lè bá fẹ́ yàwó mi mo tún ní ẹni tó sọ gbàgbàgbà lẹ́yìn wíńdò mi jọ kan wípé púpọ̀ nǹkan yẹn ló máa ń tígà mi o lẹ́yìn wíńdò mi jọ kan wípé kàkà kọ́kọ́ òun lówó lọ́wọ́ ju bó ṣe wà yìí lọ nǹkan yà sẹ́ni o ẹ jáde mọ́ ọ̀gọ̀kadà rẹ̀ kí báwọn tó wá fi lè lọ mọ́tò ní ìsìn nísìnyí mọ̀gá lẹ́sẹ̀ tìrín kan wájú orí yín aburú ni a ní ẹ máa ń ṣèkà fún wọn tó bá wọ ọkùnrin kó bímọ ọkùnrin ó lè jẹ́ ọmọkùnrin yẹn ló máa jẹ́ kó ṣoríire ó lè jẹ́ ọmọkùnrin yẹn ló máa náwó àwọn ọmọ ẹ sókè ó lè jẹ́ ọmọkùnrin yẹn máa nífẹ̀ẹ́ ẹ wùwà tìyín bẹ́ẹ̀ jẹ́ tó bímọ obìnrin ẹ ṣoríire ni ṣáwọn ọmọbìnrin ẹ ṣoríire ni ọmọbìnrin máa ń ṣoríire ọmọbìnrin ní alákìjà obìnrin ní Okonjo ìwé àlà ṣọmọ rẹ ò lè fẹ́ pírẹsidẹ́ǹtì níṣẹ́ ìrora yín pin ni ẹ mọ́ ṣèkà mọ́ báwo lẹ ṣe máa fíù tó bá pọ́ ọmọ bíbí inú ti ẹ lóbìnrin lọ dè mọ́lẹ̀ mo tún mọ ẹni tó sọ fún mi wípé ọwọ́ òun lówó oṣù ọkọ òun ẹ ń dé sí i tó bá wo òun lòun ò fún ṣó tọrọ ẹ fọmọ rẹ a ní ẹ má ṣe báyìí mọ́ eléyìí tí kò kọ́ńtẹ́ǹtì ẹ má ṣe báyìí mọ́ bọ́lá òun ṣe dáwọn ọkùnrin ni ó ṣe rò ó pé ṣọ́dọ̀ tí ẹnìkan ni òjò ti ń rọ̀ ni ọdún tí ẹnìkan kọ́ mo ti sọ fún yín pé kò sí Jésù nílé ayé mọ́ Jésù òun ni ò níyàwó débi tí ò ní girlfriend tọkọ rí ò bá ní girlfriend ìwọ náà lọ bẹ̀ wò ìṣẹ̀dá wọn ni bó ṣe dá wọn nìyẹn tọkùnrin bá dúró tiẹ̀ gbágbágbá dúpẹ́ fọ́lọ́run ẹ mọ́ ṣe kà mọ́ mọ orúkọ rẹ̀ lọ́dọ̀ bàbá kankan tó bá ṣe bẹ́ẹ̀ ó ti bá yé àwọn ọmọ ẹ jẹ́ o mọ̀lẹ̀ tí ó mọ́la o ẹ wọ̀rọ̀ wàrísì tí mo mú wá
kan sọ lórí Yomi ẹ lọ kan àpótí ibùjókòó fún ọmọ yín bẹ́ẹ̀ àpótí yẹn dẹ̀ padà eventually sọ ọkọ dídìdì rìn nígbà tẹ́ ẹ kan àpótí ibùjókòó sínú ilé ọmọ tọmọ yẹn ò dẹ̀ tún gbénu ilé ọkọ yẹn tó tún lọ ṣiṣẹ́ ní Libya ẹ wo Wàrísì bí ṣe ń padà arọtọ́ ẹ sọ fún mi ẹ wo Wàrísì bó yẹn pa mò ń ké torí wípé mi ò ṣe ìkà fún yàn mi ì dẹ̀ robi rọmọ làkejì mi ì dẹ̀ morúkọ ọmọ ọlọ́mọ lọ sílé aláwo gbogbo ọmọbìnrin tí wọ́n bá bí tàbí wọn ò tí ì bí táwọn ọmọkùnrin mi ò fẹ́ tí ó bá bayé wọn jẹ́ kíkú pa o gbogbo ọmọbìnrin tọmọ mi ò lọ kọnu sí tẹ́pẹ́ yóò lọ de orí rẹ̀ mọ́lẹ̀ kán mọ́ rí bí o kání tí ó bí ó ṣe dànù tó bá kú ọ̀la kọ̀la tọmọ mi ò kọnu sí ẹni tí ó bayé rẹ̀ jẹ́ tọmọbìnrin yẹn kú mi ìfẹ́ mọ̀ yẹ kó kú dànù bó ṣe máa jẹ́ nìyẹn torí mi ìbáyé ẹnì kankan jẹ́ gbogbo bójú mi ṣe rí tó lé ọkọ mi nítorí ẹ̀ lọ́ọ́ báyé bàbá wọn jẹ́ o ẹ mọ́ ṣe kà mọ́ o à ń kékeré ayányányán ẹkọ̀ ẹ gbọ́ ṣùgbọ́n èmi ò mọ̀ sọ tèmi ní select ní kọ́ńtẹ́ǹtì èmi ò mọ̀ sọ tèmi o ẹrù àti sun o ẹrù ọjọ́ iwájú o ẹrù ọjọ́ alẹ́ o ẹ ṣàánú àwọn ọmọ yín ẹ mọ́ kó rí ibú bá wọn o alájà àbíbàtú wọ́n sọ̀rọ̀ kan lórí show mi wọ́n ní ẹni yẹn sọ ní French wọ́n ní bàbá yẹn wọ́n sunkún ó ló ń sọ wípé ayé ìyá àwọn ò ní í dáa gbogbo ibi tóun ń dé nílùú ọba tóun wà yìí gbogbo ibi tóun ń nọsẹ̀ sí òun ò ràlùyọ ó ní gbogbo àwọn táwọn tún jọ travel wà bí gbogbo wọn ṣe dáadáa òun ò rí dáadáa ṣe pípa tóun sì jáde sọ̀rọ̀ ara òun wọ́n ní ìyá àwọn ò lákọọ́lẹ̀ dáadáa ìwọ́n ń gbé ìyá rẹ̀ ṣe pé ìyá àwọn èrò ọmọ ọlọ́mọ kó dunnú sí ìkà ìyá àwọn pọ̀ ìyá ṣé ọmọ ọlọ́mọ kọ́ lọkùnrin ṣé bílífù pé wọ́n ní ó ṣèkà fún ọmọ ọlọ́mọ kò dunnú sí ṣé òun ni pé ọmọ tẹ́nìkan bí ọkùnrin yẹn ṣé ìyá kankan ló bí òun náà tó bá ń ṣe orí burúkú fún tó bá ń di ọkọ ẹ lọ́nà ṣé ọmọ ìrí ọ̀rọ̀ náà lọ ni sọ fún mi ẹ sọ fún mi mo ń pe woman kan ní malẹ̀ mo máa ń pè wọ́n ní malẹ̀ ọkọ wọn tó bá ti wà nínú ilé báyìí ojú mi tiẹ̀ ti rí kọ́lọ́ má jojú mi orí bi ni ọkọ wọn máa bí wọ́n léèrè pé mẹ́rin tóbi ṣé kí lọ bóúnjẹ ẹ má bù mo ti bóúnjẹ o ṣé mẹ́ràn ẹ mọ́ mẹ́ràn ẹ̀wọ̀n sọ lẹ́nu orí ibú wọ́n tún bí wọ́n mo mọ̀ tí fẹ́ lọ́wẹ̀ ṣe lọ́wẹ̀ wọ́n tún mọ̀ fún ṣe lọ́wẹ̀ ẹ̀wẹ̀ lọ́wẹ̀ tẹ́niwẹ̀ ṣe mọ̀ ọrùn palẹ́ ni àníyàn tí ẹ mọ̀ bóyá ṣòkòtò ni kí n wọ̀ ní àbí bọ́ksà ẹ mọ̀ kúlẹ̀ wọn kankan kẹjáde ń hò nígbà tẹ yí lórí tán ẹ mọ̀ ìyá àwọn ọmọ tèmi lórí o kí gbohùngbohùn mọ̀ gbóhùn mi torí pé mi ìyá ọmọ ọlọ́mọ lórí gbogbo àwọn ọmọ mi ọkùnrin mọ̀jẹ̀ kan ṣìyàn mo ń tọrọ ìṣẹ̀dá mi lóbìnrin kọ́lọ́ bá ń rí kanẹ́ẹ̀tì ẹ̀ fáwọn ọmọ mi bíkọ́ ti fọkànbalẹ̀ lèmi gan mọ̀ pé mo jẹ́ ẹ má ṣe kà mọ́ o kò pé o rere lókè ìpà òkè o ní tó bá wọkùnrin kó ṣe ìyẹn ṣe ti yín nítorí Ọlọ́run àtànábì mọ̀ọ́mọ̀ àbí torí Jésù ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o kò ń ṣe kọ́ńtẹ́ǹtì o tọ́rọ̀ ni mo ń sọ o tọ́rọ̀ ni mo ń sọ.